ilé-ẹjọ́ dájọ́ ikú fún ọlọ́pàá tó yìnbọn pa amòfin Bọ́láńlé Rahim lọ́jọ́ kérésìmesì lọ́lọ́pàá ọ̀hún yìnbọn fún un. Gẹ́gẹ́ bí ìròyìn tó tó wa lọ́wọ́, òun nìkan ṣoṣo ń gírogíro ni lọ́wọ́ bàbá àti ìyá, ṣùgbọ́n ọlọ́pàá ọ̀hún ó ti gbẹ̀mí rẹ̀ báyìí. Ilé-ẹjọ́ tó ga tó jókòó ní ìpínlẹ̀ Èkó ó ti dájọ́ ikú fún ọlọ́pàá tó yìnbọn fún agbẹjọ́rò obìnrin Bọ́láńlé Rahim lọ́jọ́ kérésìmesì ọdún 2022. Adájọ́ Ìdíròǹkẹ́ Àrízùn ló gbọ́ ẹjọ́ náà. Ó ní kí wọ́n yẹgi fún ọlọ́pàá ọ̀hún títí ẹ̀mí yóò fi bọ́ ní ẹnu rẹ̀. Onídàájọ́ Ìdíròǹkẹ́ ó gbé ìdájọ́ náà kalẹ̀ lẹ́yìn tó ní afurasí ọ̀hún jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. Ṣáájú ni Dáńbírí tó jẹ́ ọlọ́pàá yìí ó ti kọ́kọ́ sọ wípé òun ò jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn, ṣùgbọ́n oṣù mẹ́wàá gbáko ni wọ́n fi ṣe ẹjọ́ yìí kó tó di wípé wọ́n gbé ìdájọ́ kalẹ̀ lénìí ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2023 tí í ṣe ọjọ́ ajé. Lásìkò tí àwọn akọ̀ròyìn ń sọ̀rọ̀, agbẹjọ́rò Babájídé Martins ó ní ìjọba ní púpọ̀ nínú ẹjọ́ yìí tí wọ́n sì fẹjú mọ́ wípé ó gbọdọ̀ yọrí síbì kan. Lọ́jọ́ ọdún kérésìmesì ọdún 2022 ni ìròyìn jáde wípé agbẹjọ́rò kan Bọ́láńlé Rahim ti jáde láyé lẹ́yìn tí ọlọ́pàá kan yìnbọn fún un nínú mọ́tò rẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí ọkọ olóògbé sọ, ó ní àwọn ń ti ilé ìjọsìn bọ̀ ni ọlọ́pàá kan ó sì dá àwọn dúró, àwọn sì dúró. Ó ní ó dá àwọn dúró pé òun fẹ́ yẹ ọkọ̀ wò, àwọn ṣe bẹ́ẹ̀. Ó ní ṣàdédé ni òun gbọ́ ìró ìbọn àfi gbàù láyà ìyàwó òun bá kú lójú ẹsẹ̀. Ṣáájú làwọn ìjókòó ìgbẹ́jọ́ yìí tó ti ń wáyé ni wọ́n ti sọ wípé ọlọ́pàá DSP Dáríndí tó yìnbọn náà ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. Wọ́n sì ti sọ pé kó lọ rọ́ fún nílé fún ìgbà díẹ̀ náà. Ọlọ́pàá tó wà nídìí ẹjọ́ náà ó sì jẹ́rìí gbè wípé òótọ́ ni ó yìnbọn fún un. Ọlọ́pàá ọ̀hún Adéyẹmọ Olúbùnmi ní láti bíi ọdún mọ́kànléníogún ni òun ti darapọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìwádìí òun fi hàn wípé Fandin Drabi ó lọ́wọ́ nínú ikú agbẹjọ́rò obìnrin náà. Agbẹjọ́rò àgbà ní ìpínlẹ̀ Èkó Mọ́yọ̀sọ́rẹ́ Onígbàjọ́ ló léwájú nínú fífi ọ̀rọ̀ wá àwọn ọlọ́pàá lẹ́nu wò bó ṣe jẹ́rìí ní ilé ẹjọ́. Agbẹjọ́rò ní Bọ́láńlé Rahim tó ń ṣiṣẹ́ fún iléeṣẹ́ Christian Home Consulting ní ìlú Èkó. Ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ ògúnná kan ṣoṣo lọ́wọ́ ìyá àti bàbá ilé ẹ̀kọ́ Ọlábísí Ọ̀nàbánjọ yunifásitì tó kalẹ̀ sí ìlú Àgọ́ Ìwòye ni arábìnrin agbẹjọ́rò tó fẹ́rí gbàsọ̀ yìí ti parí ẹ̀kọ́ rẹ̀. Arábìnrin náà jẹ́ onímọ̀ nípa ètò ilé gbígbé tó sì ti làmìlaka nípa iṣẹ́ náà tí àwọn ènìyàn máa ń lọ ń gba ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n ọlọ́pàá ó ti yìnbọn pa ní ọdún tó lọ. Ọlọ́pàá ọ̀hún ni wọ́n ti sọ wípé kí ilé ẹjọ́ kó yẹgi fún un títí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu rẹ̀.